A kú dédé àsìkò yìí. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ẹ̀yin ìyá mi nínú ilé, mo kí ẹ̀yin bàbá mi nílé lóko lẹ́yìn odi káàkiri àgbáyé. Níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí, ojú tí ẹ fi ń wò mí, ojú náà mà ní kò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní dì. Ìbànújẹ́ ó kéré ó tóbi, kò ní jẹ́ ìpín mi àti yín. Bẹ́ẹ̀ ni porogodo ayé ò ní lù fún gbogbo wa jó. Ẹ ti wá nǹkan fìdílé, ṣé ẹ ti fìdílé nǹkan? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ìkànnì yìí, mo máa ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè lo ewé àti egbò tí a fi lè ṣe ìtọ́jú ara wa. A jọ gbádùn ara wa pẹ́pẹ́pẹ́. Ikú ò ní pa yín, kò ní pè mí náà. Eléyìí tí mo mú wá fún wa lónìí, òun ni àgbo Aleko, àgbo Aleko àti àgbo jẹ̀díjẹ̀dí. Nǹkan méjì mo fẹ́ papọ̀ tí ò dẹyọ kan. Àgbo Aleko àti àgbo jẹ̀díjẹ̀dí òun mo mú wá fún wa lónìí. Báwo la ṣe máa ṣe ti jẹ̀dí yìí? Ẹ dákun mo bẹ̀ yín olólùfẹ́ mi pátápátá. Ẹni tí ò tíì subscribe, ẹ dákun. Ẹ̀yin tẹ́ ẹ tíì subscribe, ẹ dákun. Mo bẹ̀ yín, forúkọ Ọlọ́run bẹ̀ yín. Bá mi subscribe, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì á pè mí, wọ́n ní àwọn àṣírí tí mo fi kalẹ̀, ẹlòmíì àti ẹ̀bùn mi. Èébú ni kì í so. Wọ́n láṣírí tí mo fi kalẹ̀, ní táwọn fi ń jẹun mi. Ẹ dáríjì mí. Nínú àwọn iṣẹ́ tí mo fi kalẹ̀ yìí, ẹ dáríjì mí. Torí pé ọmọdé ò ní mọ orí jẹ kó má ra lọ́wọ́, ẹ foríjì mí. Àmọ́ ìwọ tí o bá tún bú mi, kí ló máa bú mi fún? Ojú ọ̀run kẹ́yẹ fò láì fapá kanra. Àwọn èèyàn kan wà nínú ilé tí wọn ò ní òye yìí. Ẹ jẹ́ ká fi òye yé wọn. Babaláwo la bá jẹ́ ní oníṣègùn, àáfàá pàápàá. Kí ló ń tọ́jú ìpamọ́ sílé fún? Ẹ jẹ́ ká fún àwọn tó ní ìdí ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àti ẹ̀pẹ̀ mi wá ní àṣírí tí mo fi kalẹ̀, ìlú ni mo fẹ́ gbà kí n fún àwọn tán. Bàbá, a dúpẹ́ f'Ọlọ́run, a dúpẹ́ f'Ọlọ́run. Gbogbo tó wà lórí ìkànnì tí ẹ bá pàdé, bó ṣe jẹ́ náà ni mo ṣe gbé wá yìí. Ọlọ́run bá ń gbọ́. Bí àṣírí yìí ṣe jẹ́, òun náà ni mo ṣe gbé wá yìí. Ẹ̀yin tẹ́ ń bú mi, ẹ má bú mi mọ́. Ẹ dákun, mo bẹ̀ yín, ẹ má bú mi. Ẹ jẹ́ ká tàn mọ́lẹ̀ sí lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ò mọ̀ pé ewé àti egbò ń bẹ. Onírọ́ sì ti pọ̀. Onírọ́ pọ̀ bàbá. Ẹ jẹ́ ká fi nǹkan yìí ṣàánú àwọn èèyàn. Àwọn tó bá ní ìdí ẹ̀, ẹ jẹ́ ká fi ṣàánú wọn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ bí àwọn nǹkan tẹ́ lè ṣe fúnra yín ni. Kò ṣe dìgbà tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń lọ sọ́dọ̀ àwọn tí ó mọ gbá yín. Ẹ lọ sọ́jà, ẹ lọ ra àwọn nǹkan yìí fúnra yín, kẹ́ ẹ ṣe fúnra yín. Ẹni tí ò bá lè ṣe é fúnra ẹ̀, ó lè pè mí o. Ẹ lè sọ fún mi kí n bá yín ṣe é. Níbikíbi tí ẹ bá wà, yóò kàn yín lára. Ẹ̀yin tí ẹ ní iṣẹ́ ní ọ̀dọ̀ mi, ẹ má bínú, ẹ foríjì mí. Ẹ gba iṣẹ́ yín ní kòpẹ́kòpẹ́, ẹ gba iṣẹ́ yín láìpẹ́. Níbikíbi tí ẹ bá wà, kò síbi tá lè gbé nǹkan, kò síbi tá lè gbé nǹkan Europe lẹ́wà ní o. Níbikíbi tí ẹ bá wà ní gbogbo àgbáyé, iṣẹ́ yín ó kàn yín lára pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ wá lélẹ̀ tí mo mú wá yìí náà ní iṣẹ́ Aleko fún ọkùnrin tí ò lè gbọ́kọ̀ roko àti jẹ̀díjẹ̀dí. Ọkùnrin tí ò lè lu àlùjó. Iná ni mo mú wá fún wa yìí. Kí la máa lọ wá? Kí la bá mi wá egbò ìnàbì? Wọ́n lọ́dọ̀ àwọn eléré ọmọ, ẹ sọ pé ẹ fẹ́ ra egbò ìnàbì àti egbò akọdòdó. Egbò akọdòdó. Kí ni wọ́n pè ní dòdò? Ṣé ẹ mọ̀? Ẹ mọ̀ tí wọ́n pè ní dòdò? Àti egbò àpáta. Wọ́n lọ́dọ̀ àwọn eléré ọmọ,
ẹ sọ pé ẹ fẹ́ ra egbò àpáta tẹ́ ẹ bá rí tútù ẹ lè lo gbígbẹ náà. Egbò àpáta àti egbò àtọ̀rìn ó jẹ́ mélòó? Egbò nàbì, egbò akọdòdó. Akọdòdó tó ń pè ní akọdòdó òun ni àsúfẹ́yẹjẹ, ó ní akọ ó ní abo. Lọ́dọ̀ tiwa à ń pè ní dòdò, àwọn kan ń pè ní atúwèrè, àwọn kan ń pè ní àsúfẹ́yẹjẹ. Akọ ẹ̀, egbò akọ ẹ̀ la máa wá. Bá ti wá wá egbò ìnàbì, ìnàbì làwa ń pè ní ìnàbì, àwọn kan ń pè ní ìnàbírí. Tẹ́rí kó jọra wọn. Ìnàbì, ìnàbírí ìkan náà ni, àti egbò akọdòdó tí a mọ̀ sí àsúfẹ́yẹjẹ àti egbò àpáta àti egbò àtọ̀rìn. Ṣé rí àwọn egbò yìí òun la máa wá. Lẹ́yìn náà ó tún kù, kò parí, egbò ti parí nìyẹn. Egbò ó ti parí nìyẹn. Kí ló tún kù? Ẹ jẹ́ ká lọ wá orógbó tútù. Ṣé rí egbò nàbì yìí, gbogbo àwọn egbò yẹn jẹ́ kó jẹ́ tútù ni, ó lè fún wa ní rìsọ́ọ̀tì tá a fẹ́. Ṣó ti yé yín? Egbò ìnàbì, egbò akọdòdó, egbò àpáta àti egbò àtọ̀rìn pẹ̀lú orógbó tútù. Ó yẹ ká gé orógbó tútù yẹn kéékèèké. Ó kù o, ẹ kó sínú ike. Ẹ ti kó sínú ike. Ẹ jẹ́ ká wá kí la ti ń pè é? Ẹ rán mi létí. Ẹ̀pà kún, ẹni àlùbáríkà, ó ti yín àgbàlagbà. Ẹ̀pà kún ẹ sànú ẹ̀ kéékèèké. Ọ̀yá, ẹ kó sínú ike. Ẹ ti kó sínú ike. Ṣé rí àgbo yìí, a máa ń fi omi kì í. Fẹ́ni tí ò bá kí ń mu ọtí, a máa ń fi omi kì í, kò ṣe dandan kó jẹ́ ọtí. Ṣùgbọ́n tá a bá fi omi kì àgbo yìí, ìgbà tí wàá fi pé oṣù kan yóò ti bàjẹ́, yóò ti máa ní taste bákan bákan lẹ́nu. A lè fomi kì í o, a lè fi ọtí kì í. Tó bá ti kì í, ẹ lọ gbé pamọ́. Ní ọjọ́ kẹta yóò ti yakin. Ẹ jẹ́ ká máa lò ó. Ẹ jẹ́ ká máa lò ó, yóò bá wa ní ara mu. Ṣé rí ẹlẹ́ẹ̀kejì, ó ní àgbo jẹ̀díjẹ̀dí. Àgbo jẹ̀díjẹ̀dí ó tún ṣiṣẹ́ fún infection nínú ara. Kí la máa lọ wá? Lọ́ mi wá, ìyẹn ti parí báyẹn nìyẹn o, àgbo jẹ̀díjẹ̀dí. Ẹ bá mi lọ wá èso bàrà. Mo ní bàrà wà fáwọn tí a bá dá bàrà. Ṣé mo ti lo bàrà yìí? Ẹ jẹ́ kí n fi bàrà hàn wá. Bàrà náà ni ẹ̀ ń wò yìí. Bàrà tó jẹ́ original. Bàwọn bàrà kan wà tí ò kí ń korò. Èyí tó bá korò ni ẹ jẹ́ ká wá. Bàrà ìbílẹ̀ ni ẹ jẹ́ ká wá. Ti là á, ẹ fi sí ẹnu. Ó gbọ́dọ̀ korò. Tí ò bá korò, kì í sòun ni. Fún àgbo jẹ̀díjẹ̀dí àti infection. Bá mi wá bàrà àti bàká pẹ̀lú ẹ̀pà kún àti egbò sápó. Ṣó ti yé yín? Bàrà, á là bàrà yẹn, á wá wọ ọmọ inú ẹ̀, á wọ̀ dànù. Àwọn ìdọ̀tí tó wà nínú ẹ̀ jẹ́ ká já kúrò. Àwọn jọ̀lọ̀jọ̀lọ̀ tó wà nínú ẹ̀ jẹ́ ká já kúrò. Ẹ jẹ́ ká gé kéékèèké. Ẹ gé sínú ike. Ó lè jẹ́ ike báyìí. Ẹ gé sínú ike báyìí. Bá ti wá gé sínú ike, ó yẹ san bàká náà, ẹ bá mi rẹ́ sínú ẹ̀, ẹ rẹ́ bàká sínú ẹ̀. Àti ẹ̀pà kún, ẹ gé òun náà sínú ẹ̀. Egbò sápó, ẹ gé sí i. Ṣé ẹ ti gé sí i? Bàbá, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti subscribe sórí ìkànnì yìí. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun, fọlọ́run bá bẹ̀ yín. Bá mi subscribe. Nígbà tá a ti gé a ti gé bàrà sí, a ti gé bàká sí, a ti gé ẹ̀pà kún sí, a ti gé egbò sápó. Egbò sápó yẹn tútù ni o. Ẹ jẹ́ ká gé sí i. Ṣé a ti gé sí i? Ẹ wá èso abèrè.
èso abèrè, ẹ bó èpo ara èso yẹn, ẹ kó sínú ẹ̀ pẹ̀lú ẹ̀. Tí ẹ ti kó sí, bá mi wá èpo ìrà níwọ̀nba, ẹ kó sínú ẹ̀. Àgbo jẹ̀díjẹ̀dí tó tún ṣiṣẹ́ infection ni. Ẹ jẹ́ ká kó sí. Ó yá, kí ló tún kù? Bá mi bu oníjogbójògbò. Ó yá, ẹ dà lé lórí. Ẹ ti dà lé lórí. Tó bá ti pé ọjọ́ kẹta, ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn. Ó ṣe é ṣe tí a bá lò ó kó máa kó wa nínú, a máa yàgbẹ́. Ó ṣe é ṣe kó máa kó wa nínú, ẹ má bẹ̀rù. Ó ń wá gbogbo ibi tí gẹ̀dẹ̀gẹ̀dẹ̀, àwọn nǹkan burúkú tó wà nínú ara, ó ń wá ni. Tí ó bá bá wa ní ara mu, à yàgbẹ́. Tó jẹ́ pé bóyá ara wa le tá a bá yàgbẹ́, ṣọ́ọ̀tì kan la máa lò. Ṣọ́ọ̀tì ẹyọ̀kan òun ni a máa lò. Ṣọ́ọ̀tì kan báyìí òun ni a máa lò. Tá bá wá lò tá a bá yàgbẹ́, ẹ jẹ́ ká lo ṣọ́ọ̀tì méjì, á bá wa lára mu. Tó bá ti wá lò, a máa yàgbẹ́ o, pẹ̀lú ògo Ọlọ́run. Tá bá fi lo àgbo yìí, àwa gan mọ̀ pé ata tò, iyọ̀ dùn, gbogbo ohun tó wà nínú ara tí ò da, á yà dànù. A ní rí báyìí lọ lórí ètò elénìí. Orúkọ mi ò yípadà, orúkọ mi máa yín àbúrò yín olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Ojú tí ẹ fi ń wò mí náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi sínú ní gbogbo ayé ò nílùú fún àjò. Tó bá dìgbà míì, màá tún ní tó tún yàtọ̀ sí eléyìí wá. Ire o. Ó dìgbà kan náà.